èyí lọ̀rọ̀ tí ọmọ ọ̀dọ̀ àgbà sọ lọ́sẹ̀ yìí. Kí Bọ́lá Tinubu má fi ogun Fúlàní jà wá o. Àwọn nǹkan pàtàkì méjì kan ṣẹlẹ̀ tí mo rántí lọ́sẹ̀ tó kọjá nípa Bọ́lá ààrẹ wa. Ọ̀rọ̀ náà kò sì yé mi mọ́ báyìí. Bẹ́ẹ̀ ó yé mi tẹ́lẹ̀, tàbí kí n sọ pé mo rò pé ó yé mi tẹ́lẹ̀ ni. Nígbà tí àwọn Fúlàní yìnbọn pa ọmọ bàbá wa Fáṣọ̀rántì, Fúnkẹ́, nínú oṣù keje ọdún 2019, gbogbo àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ni wọ́n sọ pé àwọn Fúlàní onímàálùú tó ń jí wọn gbé lọ́nà Àkúrẹ́ sí Ọ̀rẹ̀ ni wọ́n pa á. Mo rántí dáadáa pé bí gbogbo wa ti ń pariwo tí à ń gbéra ṣánlẹ̀ lórí ọ̀rọ̀ yìí, àwọn ẹgbẹ́ Miyetti Allah tí wọ́n jẹ́ ẹgbẹ́ darandaran onímàálùú ni wọ́n kọ́kọ́ jáde. Wọ́n bẹ̀rẹ̀ sí bú wa. Wọ́n ní àwọn tí wọ́n ń pe ara wọn ní àgbàlagbà ilẹ̀ Yorùbá àtàwọn tó wà nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re yìí kì í ronú kí wọ́n tó sọ̀rọ̀ o. Pé báwo ni gbogbo Yorùbá ṣe lè máa sọ pé àwọn Fúlàní onímàálùú ló pa ọmọ Fáṣọ̀rántì. Wọ́n ní àwọn Fúlàní kì í ṣapààyàn. Àwọn àgbàlagbà Yorùbá wọ̀nyí kàn ń dárúkọ àwọn Fúlàní yìí kí wọ́n lè sọ wọ́n di èèyàn burúkú ni. Àti pé Miyetti Allah kò ní í gbà kí wọ́n sọ àwọn èèyàn àwọn lórúkọ burúkú. Èébú tí Miyetti Allah bú wa kò dùn wá nígbà náà tó èyí tí Bọ́lá, ọmọ Yorùbá pàtàkì tóun náà jẹ́ ọ̀kan nínú àwọn aṣáájú wa nílẹ̀ Yorùbá, bú wa. Ọjọ́ Sunday, ìyẹn ọjọ́ kẹta tí ìṣẹ̀lẹ̀ náà wáyé, ni Bọ́lá lọ sí Àkúrẹ́ lọ́dọ̀ bàbá. Lẹ́yìn tó sì ti bá wọn dárò tán, ohun tó ti ẹnu ẹ̀ jáde báyàn lẹ́rù gidi gan. Ṣé kó tó di ìgbà náà làwọn ìjọba Buhari ti fòjà ojú títì tí wọ́n ní èèwọ̀ ni Fúlàní kankan kò lè pa ọmọ Fáṣọ̀rántì. Kò sí Fúlàní kan ní gbogbo ibi tí wọ́n ń dárúkọ yìí. Kò sí onímàálùú kan níbẹ̀ kí wọ́n má fi ọ̀rọ̀ ikú Fúnkẹ́ kọ́ àwọn Fúlàní lọ́rùn. Fúlàní kì í ṣe apààyàn o. Ìyẹn náà kò tún dùn wá tó ti Bọ́lá. Ṣebí Fúlàní ló ń ṣèjọba. Èèyàn kò sì lè sọ pé kí ló dé tí Buhari ṣe wà lẹ́yìn àwọn èèyàn ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí Bọ́lá dé tó ju ọ̀rọ̀ tiẹ̀ lulẹ̀, kò sí àgbàlagbà ọmọ Yorùbá tí inú ẹ̀ kò hó gbùdùgbùdù. Ohun tí gbogbo wa sì ń béèrè ni pé ǹjẹ́ ara wa ṣì ní Bọ́lá yìí ṣá? Bọ́lá béèrè lọ́wọ́ àwọn oníròyìn tó ń bá a sọ̀rọ̀ pé àwọn onímàálùú náà dà? Tẹ́ ẹ bá ní àwọn darandaran ni wọ́n pa Fúnkẹ́, màálùú wọn dà? Ọlọ́run ti sọ pé bí Fúnkẹ́ ti máa kú nìyẹn. Ẹ má fi ikú ẹ̀ kọ ẹnikẹ́ni lọ́rùn. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ikú Fúnkẹ́ yà wá tàbí kó dá wàhálà sílẹ̀ láàrin àwa àti ẹ̀yà míì. Fúlàní kankan kò pa Fúnkẹ́, àmúwá Ọlọ́run ni. Bí inú ṣe bí àwọn èèyàn tó, ìyẹn láàrin àwọn àgbààgbà Yorùbá, wọn kò fi ọ̀rọ̀ náà ṣe ìjà pẹ̀lú Bọ́lá. Ohun tí gbogbo wa ń sọ nígbà náà ni pé ohun tí Bọ́lá fẹ́ jẹ ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀. Bọ́lá fẹ́ di ààrẹ, kò sì fẹ́ ṣe àwọn Fúlàní yìí. Ó mọ̀ pé tí òun bá ṣe Fúlàní, Buhari lòun ṣẹ̀ yẹn. Ohun tó ṣe ń sọ bẹ́ẹ̀ nìyẹn, kì í ṣe pé kò mọ ohun tó ń lọ. Ọ̀rọ̀ náà jó àwa kan lára ju àwọn míì lọ. Nítorí ohun tí irú wa ń sọ ni pé èèyàn kò ní torí pé òun máa jẹ ẹran kó máa pe màálùú ní bọ̀dá. Bí ọwọ́ kò bá ṣe ṣán, kéèyàn káàrù kò ṣe nǹkan kan. Kò sóhun téèyàn fẹ́ dà tó máa torí ẹ̀ rí òótọ́ tí kò ní í sọ. Ọpẹ́lọpẹ́ Àkẹ́tì tí kò tẹ̀lé ọ̀rọ̀ Bọ́lá, tí kò sì gbọ́ ohun tí Buhari àtàwọn oníranù tó kójọ nígbà náà ń sọ. Àkẹ́tì ló fi dandan lé pé wọ́n gbọ́dọ̀ wá àwọn tí wọ́n ṣiṣẹ́ burúkú náà rí. Nígbà tó di ọdún 2020 tí wọ́n padà rí àwọn Fúlàní tó pa Fúnkẹ́ mú, tí wọ́n kó wọn lọ síwájú àwọn oníròyìn, tí wọ́n fẹnu ara wọn jẹ́wọ́ pé àwọn kàn fẹ́ jí gbé kí àwọn gbowó ni, àwọn ò mọ̀ pé ọmọ èèyàn ńlá ni, tí wọ́n bá wọn ṣẹjọ́ tí wọ́n sì padà dájọ́ ikú fún wọn. Bọ́lá wà nílùú, kò wí kinní kan mọ́. Kò sọ pé kí Yorùbá má bínú. Kò sì sọ pé òun kò mọ̀ pé ohun tí òun sọ kò dára. Kò sí ìyàtọ̀ kan láàrin òun àtàwọn Miyetti Allah nígbà náà, nítorí àwọn náà kò lè sọ̀rọ̀. Wọ́n sá forí pamọ́ ni. Fúlàní ló pa ọmọ Fáṣọ̀rántì. Bẹ́ẹ̀ ohun táwọn àti Bọ́lá ń sọ ni pé
ọ̀rọ̀ náà kò lọ́wọ́ Fúlàní kankan nínú nígbà náà. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ní 2019 nígbà tí Buhari dé lẹ́ẹ̀kejì tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà rúgà, ìyẹn ibùdó ìkẹranjẹko màálùú tí wọ́n fẹ́ kọ́ sáwọn agbègbè káàkiri ilẹ̀ Yorùbá, tí gbogbo wa ń pariwo, tí Bọ́lá kọ̀ tí kò bá wa dá sí i. Àbúrò wa Yínká Odùmákin, kí Ọlọ́run fọ̀run kẹ́ ẹ, ó wá bá mi nílé níjọ́ kan lórí ọ̀rọ̀ náà. Ó ní kí la fẹ́ ṣe. Mo ní kí la fẹ́ ṣe sí kíni. Mo ní kò sí ohun tí a lè ṣe sọ́rọ̀ náà. Ẹni tó bá ní agbára òṣèlú lọ́wọ́ nìkan ló lè bá wa dá sí i. Mo ní kí wọ́n lọ bá Bọ́lá. Òun náà kò ṣáà lè sọ pé òun kò mọ̀ pé rúgà yìí kò dáa fún wa. Ní Yínká bá rẹ́rìn-ín bí iṣẹ́ ẹ̀. Mo ní kí ló fà á tí kò fi lè lọ bá a. Ó ní kí ni. Pé ṣé èmi ò mọ̀ pé ẹ̀gbọ́n òun wà nínú àwọn tó wà nídìí rúgà yìí ni. Mo ní bí ìbáwo. Ó ní ó dá òun lójú tàdá ni. Ó ní Bọ́lá ti sọ̀rọ̀ náà níbì kan tẹ́lẹ̀ pé irú ètò rúgà yìí ló dáa kí àwọn máa ṣe, ká fáwọn Fúlàní nílẹ̀ lọ́dọ̀ wa níbí kí wọ́n máa fi sin màálùú wọn. Yínká ló sọ pé ohun tí kò ní jẹ́ kí ìjà máa ṣẹlẹ̀ láàrin àwa Yorùbá àti Fúlàní nìyẹn. Ohun tí mo sọ fún Yínká nígbà náà ni pé ọ̀rọ̀ òṣèlú ni Bọ́lá ń sọ. Ohun tí mo ṣe sọ pé ọ̀rọ̀ òṣèlú ló ń sọ ni pé nígbà tó jẹ́ àwọn Fúlàní ló ń pariwo ètò náà, tí mo sì mọ̀ pé wọ́n kàn fẹ́ fi gba ilẹ̀ fáwọn Fúlàní ni, tí mo sì mọ ohun tí Bọ́lá ń wá, pé ó fẹ́ kí Buhari gbéjọba fóun, mo mọ̀ pé kò lè sọ̀rọ̀ tó lòdì sóhun tí wọ́n bá ní àwọn fẹ́. Kò sí ohun tí Buhari fẹ́ ju kí wọ́n fi àwọn Fúlàní dógò sí gbogbo ilẹ̀ Yorùbá lọ, kí wọ́n ní ká fún wọn nílẹ̀, kí wọ́n gba ilẹ̀ wa, kí wọ́n sì máa gbé àárín wa, kí wọ́n sì máa sọ pé àwọn jọ nílẹ̀ ni, kò sẹ́ni tó lè lé àwọn kúrò níbẹ̀. Wọn kò sì ní foríbalẹ̀ fún ọba kan tàbí baálẹ̀ kan. Wọ́n á ní ìjọba àpapọ̀ ló fáwọn nílẹ̀. Ìjọba ti gbé òfin kalẹ̀, kò sì sẹ́ni tó ga ju òfin Nàìjíríà lọ. Nígbà náà mo rò pé Bọ́lá mọ èròǹgbà àwọn Buhari yìí ni. Ìyẹn ni mo ṣe sọ pé mo rò pé ọ̀rọ̀ Bọ́lá yé mi tẹ́lẹ̀ ni. Ṣùgbọ́n èyí tí mo gbọ́ lọ́sẹ̀ tó kọjá yìí kò jẹ́ kí n nígbàgbọ́ pé ọ̀rọ̀ náà yé mi. Bọ́lá sọ níbì kan láàrin àwọn Haúsá, ìyẹn nígbà tó lọ kí wọn ní ìpínlẹ̀ Niger, pé kí gbogbo àwọn gómìnà pátá wá ilẹ̀ fáwọn Fúlàní ládùúgbò wọn, kí wọ́n fi máa sin màálùú wọn. Ìyẹn ni pé kí wọ́n padà sídìí rúgà tí gbogbo àwọn ọmọ Nàìjíríà lòdì sí láyé Buhari. Mo retí títí pé Bọ́lá tàbí àwọn ọmọ rẹ̀ máa tó jáde pé kì í ṣe ohun tí ó ń wí nìyẹn, kó sọ pé wọ́n ṣe òun gbọ́ ni, tàbí pé wọ́n parọ́ mọ́ òun. Ṣùgbọ́n mi ò gbọ́ bẹ́ẹ̀. Ìyẹn ni mo fi gbà pé òótọ́ ni. Bí ọ̀rọ̀ náà bá wá jẹ́ òótọ́ bẹ́ẹ̀, a jẹ́ pé ó fi hàn pé Bọ́lá kò mọ irú àwọn èèyàn tí Fúlàní jẹ́. A jẹ́ pé ní gbogbo ìgbà tó ń sọ̀rọ̀ níjọ́sí, tí a rò pé òṣèlú ló ń ṣe, kò mọ ẹni tí wọ́n ń pè ní Fúlàní, ó kàn ń gbúròó wọn látòkèèrè ni. Gbogbo èyí tó ń bá wọn ṣe lÉkòó, tó ń mú jẹ, tó bá rò pé òun lè bá wọn ṣe ní Nàìjíríà, a jẹ́ pé kò mọ àwọn èèyàn náà rárá. Bó bá fẹ́ mọ̀ wọ́n dáadáa, kó lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n Ṣẹ́gun. Ràbọ̀ràbọ̀ ohun tí wọ́n ṣe fún ẹ̀gbọ́n náà ló ń bá Nàìjíríà jà títí dòní. Bí wọ́n ṣe tàn án, tí wọ́n tì í síwájú, tí wọ́n tì í sẹ́yìn, tóun náà rò pé èèyàn gidi ni wọ́n, tó gbé gbogbo ayé wa lé wọn lọ́wọ́ náà rèé. Àgbà lọ àgbà bọ̀, nígbà tí wọ́n gba ohun tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, tí wọ́n tì í yakata, Ọlọ́run nìkan tó wà lẹ́yìn ẹ̀ ni kò jẹ́ kó ṣubú pátápátá. Kò sí olórí ìlú kan tí gba Fúlàní láàyè láti wá jókòó tóun. Àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn ní Benue ni wọ́n ń pa bí ẹni pẹran yìí, tí kò sì sẹ́ni tó rí ọ̀rọ̀ náà yanjú láàrin wọn. Nítorí bí Fúlàní bá ti dá ẹ̀sẹ̀ wọ ibì kan, kò sẹ́ni tó lè lé wọn jáde. Bẹ́ẹ̀ ni wọn kì í gbé ibì kan ní àlàáfíà nígbà tó jẹ́ wọ́n á fẹ́ sọ ilẹ̀ onílẹ̀ di tiwọn ni. Kò sóhun tó burú bí Bọ́lá bá fẹ́ ṣe abúlé rúgà, ṣùgbọ́n kí kálukú lọ sí ìpínlẹ̀ kó lọ ṣe abúlé ọ̀hún sí, kó má kó Fúlàní kankan wá sọ́dọ̀ tiwa níbí o. Àti pé lọ́jọ́ wo làwọn èèyàn wa fẹ́ mọ̀ pé àwọn Fúlàní onímàálùú yìí náà ni wọ́n pọ̀ nínú àwọn ajínigbé yìí. Kí Bọ́lá má fogun Fúlàní jà wá o.
kó jẹ́ ká ṣe tiwa lọ́tọ̀ káwọn Fúlàní náà ṣe tiwọn lọ́tọ̀ o.